ọ̀rọ̀ Gbenga Adeboye àti Kola Olawuyi tí wọ́n sọ lẹ́nìí. Kola Olawuyi, Gbenga Adeboye. Ọ̀rẹ́ làwọn mẹ́tẹ̀ẹ̀ta ó kọ́ wọn ń pera wọn. Kola ńlẹ́ ò Gbenga ńlẹ́ Toba ńlẹ́. Ẹnìkan ò pera wọn ń bù ọ̀dá. Ẹ mọ̀ pé star Èkó, star Ìbàdàn àti star tí wọ́n wá bá l'Abẹ́òkúta. Gbogbo ọmọ Nàìjíríà. Ẹ̀gbọ́n ọ̀gbá búrò jóná mẹ́tẹ̀ẹ̀ta wọ́n jura wọn lọ ṣùgbọ́n èjì yẹn díẹ̀ náà ni. Ẹnìkan ò forí balẹ̀ fẹ́nìkan àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì ni rédíò Ògùn lò gẹ́gẹ́ bí instrument ńjọ́ náà. Gbogbo rédíò ọwọ́ abo gbogbo rédíò mọ́lẹ̀ Bátákùn àti rédíò Ìbàdàn àti rédíò Èkó gbogbo bẹ̀ ní rédíò Ògùn ti ń sakuléètì. Agbára ní báwọn mẹ́tẹ̀ẹ̀ta bá ti bẹ̀rẹ̀ ètò wọn ò ní gbọ́ nǹkan míì mọ́ wọ́n tú ònù dànù síbẹ̀. Democracy o. Ọwọ́ ń lọ bẹ́ẹ̀ ó ń dùn bẹ́ẹ̀. Ẹ̀kọ́ mo fẹ́ kọ́ yín lálẹ́ yìí o ẹ̀yin rédíò station. Mo fojú rí democracy lẹ́yìn ọ̀rọ̀ mi. Ẹ̀kọ́ mo fẹ́ kọ́ yín lálẹ́ yìí ẹ̀yin freelance artist. Mo tún fẹ́ kọ́ yín lẹ́kọ̀ọ́ lálẹ́ yìí o ẹ̀yin dependent producers. Àpò ṣe bàbá. Mo fẹ́ kọ́ yín lẹ́kọ̀ọ́ lálẹ́ yìí ẹ̀yin dependent. Ẹ̀yin content providers. Kò sírù mi ò sí rédíò. Torí àwọn tó kọ́kọ́ jayé níjọ́sí. Bó tún wulẹ̀ kéèyàn láàkùn kọ́ la ka tó. Wọ́n ṣe gudugudu méje. Bọ́ bá kúrò ní rédíò station kan tipátipá bí wọ́n bá nífẹ̀ẹ́ rẹ̀ dáadáa lèèyàn 50% inú audience rẹ̀ ó tẹ̀lé. Peter Fawabalewa àti Dr. Nnamdi. Ṣùgbọ́n tó bá ń di èyí gbà èyí gbù èyí gbà àmọ́ àfẹ́ ti rédíò station náà o. Ọ̀rọ̀ yóò. Bọ́ bá ti wà ní number 1 tẹ́lẹ̀ tàbọ̀ wà ní number 2 báwọn míì ó ṣe dìde látẹ̀yìn rẹ̀ nù. Tó kó wáyọ́ fógun abẹ́lé tó kọjá. À ń sọ̀rọ̀ nípa ọmọ ìbá yí rẹ́kọ̀dù yìí padà Ọlọ́run ní já rogun ogun abẹ́lé ṣe jẹ́ àní rogun láéláé àní rogun ńlẹ̀ yìí ó dò kèrèrè kábíyèsí Ọlọ́run mọ̀ tí wọ́n á pè lógun ni wọ́n sì ń fẹnu pẹ ọ̀rọ̀ ogun bẹ́sù ẹ bá wọn ogun níjọ́ ogun bá bẹ̀rẹ̀ gbà á báyìí bílọ́níà ó tọ́láì ní nǹkan kan Ọlọ́run sẹ́mi ìhun ni ọmọ wí Ọlọ́run yọ ẹ̀mí ìhun Ọlọ́run jẹ́ wọ́n la ogun ìjà. Ẹni tí ò ní nǹkan kan Ọlọ́run kò ń yọ jọ́hun náà ó la ogun ìjà bóyá ẹ̀yìn ogun ilé dáa fún. Àwọn kan sì fẹ́ kú bóyá ìbógun bá dé kọ́ mọ́ lọ. Ẹ̀yin ìsọ̀yè mi yìí dáa kíyèjì kíyè sọ wùkẹ̀wùkẹ̀. Gbẹ̀ngà ó máa tún ó láàtún ọ̀rọ̀ ní Ọlọ́run má bàgbà rí jẹ́ fún wa. Bọ́dì ẹ bá gbọ́n pé iye rẹ̀ ọ́ sọ. Kíyèjì kíyè sọ wùkẹ̀wùkẹ̀. Èdè Ọ̀yọ́ ọjà tẹ̀gbá èdè Ẹ̀gbá ọjọ́ tọ̀yọ́. Ó máa tún ó láàtún. Ó díá fún Ọ̀rúnmìlà lóun ọmọ kédèkédè kiri ilé ayé. Wọ́n ní bó ló ṣe mọ̀ ó ní ìmọ̀ yóò jọ wọ́n mọ̀ ó lè ràn létí. Àsọkàn ní ti kúlú sọ. Gbogbo àwọn ìsọ̀yè wẹ́wẹ̀wẹ́ tí mo fi bọ́jú ńgbà tá à ń kéwì ìyọjú rẹ̀. Ọkọ̀ tí ló dá tètè bọ̀ wálé. Bó o bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ kó o tó fẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ pẹ̀lú mi. Ó ti kéwì kerewu sẹ́yìn. Tó o bá kéwì ìyọjú ràn rí. Tó o sì ní sọ̀yì. Tó o sì rí dajì rírí ayé tí mo rí. Yóò lè fún ọ láti bá ń ṣe competition lórí ètò. Ọlọ́run má bàgbà yìí jẹ́ fún wa. Ìwọ lẹ mú wá lálẹ́ yìí o. Sílífàtù lọ́sọ̀ọ́mọ rẹ̀ kànga o. Làwọn onílé kejì ni wọ́n bá pé kínní. Ìrírí ayé wo lo fẹ́ sọ tẹ́nìkan ò sọ rí? Ìrírí ayé wo lo fẹ́ sọ tẹ́nìkan ò sọ rí? Àwa ìrírí ayé tí gbẹ̀rírí ayé mì ní. Táyé ìlànà olùgbàlà. Àwa sọ̀rọ̀sọ̀rọ̀ tí gbé sọ̀rọ̀sọ̀rọ̀ mì ní. Àwọn nǹkan kan pa náà rírí ayé tí wọ́n já ráǹkì rírí ayé òun ní Facebook. Àwọn ní social media. Ìrírí ayé tó ń gbé kẹ̀kẹ̀kẹ́ ẹ̀ka alẹ́ o.
èyí tẹ́ gbọ́ lálẹ́ yìí ọlágbára á pọ̀ o gbogbo yín ṣe é mọ bí àdúgbò kan tí wọ́n ń pè ní Mọ̀lété ńbàdàn bá a bá kò ní Mọ̀lété àmọ́ ìdí arẹrẹ ìdí arẹrẹ ò jìnnà síbodè tí wọ́n ti ń ta lẹ́kùlẹ́ja ẹ̀bẹ́ bá wá débẹ̀ lápá ọ̀tún báyìí ibi tá à ń lọ gan wọ́n ń pè ní agboolé kínní kan báyìí. gbogbo ẹni ọlọ́wọ́ bá wá ṣe. kí la mú wá fún yín lálẹ́ yìí tẹ́ gbọ́ òun lọ̀rọ̀ òkú tí a ń sin lánàá o nígbà wọn ò débẹ̀ ńjọ́ kejì wọ́n ti górí ẹ̀ wọ́n gọ́wọ́ ẹ̀ wọ́n gẹ́sẹ̀ sọ́tán ṣé ń tọ́ ń kàràmọ̀ náà. tá a ti wò dànù lórí Facebook níjọ́ ṣẹlẹ̀ṣẹlẹ̀ a ti wò dànù lórí Facebook lọ́wọ́ amọ́díò wá lọ́wọ́ á ń pọ́n ọdíò gẹ̀gẹ̀gẹ̀gẹ̀. gbogbo tó jẹ́ ráǹkì àwọn àrírí ayé ni mò ń sọ fún yín lọ́jọ́ káwá tún wò pé ntí onírìírí ntó ní Facebook ò lè gbé ìlà wà ń gbé. àfi tó o bá gbọ́ mi tó o bá ń gbọ́ mi lórí Facebook àbọ̀ ń gbọ́ mi ní ọ́díò ó sì ẹ̀ sì kọ́kọ́ pa wóróworó tó ń wò lórí Facebook tí. General news tó common tí gbogbo ayé ti gbọ́ tọ̀run ti mọ̀ wọ́n gé ìṣẹ́jú méjì lórí Instagram wọ́n gé ìṣẹ́jú kọ̀ọ̀kan sórí TikTok tún sọ mí. Kolawole Olootu ọmọ àdábánijà ọmọ ẹni ìjà ọba tí péré lọ́kùnrin. Kola Olawuyi Toba Opaleye Gbenga Adeboye ẹ̀gbọ́n ọ̀gbábúrò jóná mẹ́tẹ̀ẹ̀ta ọ̀rẹ́ ni wọ́n. Kola Olawuyi ọjẹ́ akáàkì tó láyà bí ìjọ ọlẹ̀ òní ti mọ́ tá a bá ń sọ̀rọ̀ lórí onírìírí ayé nọ́mbà 1 ni àfi tá a bá tẹra wa jẹ lókù. lóòótọ́ wọn a máa sọ̀tàn lórí rédíò tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó dàsìkò ẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n ṣe é sọ. Kola Olawuyi lọ́kọ́kọ́ pé ibi ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ àmójú débẹ̀ á lọ gbé míjẹ́ẹ̀tì lọ́bẹ̀ àmọ́ gbádìbò ló ṣe ṣẹlẹ̀ ọwọ́ rẹ̀ ló ti kọ́kọ́ wá. bíjà bá ń bẹ́ẹ̀ já parí ẹ̀ gbógo ẹ̀ fún gbógo rẹ̀ fún àìgbógo fún èèyàn nínú ọ̀jẹ́ Yorùbá ó ní lọ síwájú níjọ́ abáfẹ́ kọ̀ǹdẹ́ẹ̀mù èèyàn ní rántí nǹkan rẹ̀ tó ti ṣe mọ́ láyé ẹ̀wá ìkíní kan ní igbá ló ṣe gbá nǹkan burúkú là á máa rántí ń pa rẹ̀. ìdáyọ̀ ọlọ́run bá má ṣe gbàgbọ́ ìjẹsẹ̀. ẹnìkan wọn ló kó 80 bílíọ̀nù jẹ. stéètì mẹ́ta tí máa rówó jù ní gbogbo ìpínlẹ̀ Nàìjíríà wọ́n pa gbogbo IGR gbogbo owó tí wọ́n jẹnẹréètì lọ́dún wọ́n pa gbogbo ẹ̀ pọ̀ ó jẹ́ 82 bílíọ̀nù ẹnìkan kó bí 86 bílíọ̀nù jẹ owó odidi stéètì mẹ́ta ni ló kó jẹ lẹ́ẹ̀kan náà àwọn ọ̀pá àwọn Haúsá àwọn ọ̀pá ẹ máa wò bọ́ọ̀kọ̀ àlùbọ́ọ̀kọ̀ ẹ máa wò bí tọrọ ọjà sí ńgbà wá pé ńgbà ẹ bá gbé lọ gbé bọ́ ọ lọ́sà ọmọ ní alápatẹ́ńsán o dókítà rẹ̀ ní ọmọ ọ̀bọ̀ London. wọ́n ṣèkan ẹ tẹ́ fi mọ̀ pé ìjọba amúnimóògùn ẹni tó kó kínní tí wọ́n fi ń rìn kínní igi ó gbé kọ́là àbúkù kan kọ́rùn ńlọ kóòtù nu wọ́n fẹ́ lọ gbàdájọ́ ọwọ́ amúgi tí wọ́n fi ń tẹ̀ párìn ọwọ́ àfikàn bá bíyà ọ̀tún wọ́n fìkan bá bíyà òsì àwọn aláìsàfìsì náà ń dẹ́mọ́ alájẹ ẹ̀ mọ́ rọra o alájẹ ẹ̀ mọ́ rọra o ọlọ́ ẹ̀yin náà ò ní dáràn o ẹ̀yin náà ò ní dáràn o kò mọ̀ wípé nú òtẹ́ẹ̀lì tóun ó sùn wọ́n ti pláǹtì kámẹ́rà síbẹ̀ ọwọ́ bí wọ́n ṣe kógi ilẹ̀ tó bá wá wojú ẹ̀ yòókù lọ́wọ́ rẹ́rìn ọbọ̀ ṣe gbé kinní àgé rẹ̀ tó ṣàlùwà dànù ẹjẹ́ akírun ọjà rẹ̀ mugun ọjẹ́ wọn láì mọ̀ pé òǹgan ni mugun lẹ́sẹ̀kẹsẹ̀ ó sì ń kírun ó sì ń rùkú ó sì ń forí balẹ̀ ní Nàìjíríà tá a wà yìí náà ni ní Nàìjíríà tá a wà yìí náà ni ó ń kírun ó ń rùkú ó ń forí balẹ̀ kọ̀tán Adébóyè Kola Olawuyi Toba Opaleye ẹ̀gbọ́n ọ̀gbábúrò jóná mẹ́tẹ̀ẹ̀ta wọ́n sì jọ lo dáúlà ní OGBC ayé yẹ wọ́n púpọ̀ ètò Kọ́lá máa wá ní ọjọ́ Thursday ọjọ́ Friday Toba máa wá ní Thursday Kola Gbenga Adeboye òun máa wá Tuesday ẹ gbọ́ bó ṣe lọ Tuesday Gbenga Adeboye Thursday Toba Opaleye
ẹníjọ́ Friday Kola Olawuyi kí rédíò ní ògbóná gbòǹgbò mẹ́ta báwọn tó jẹ́ pé má yẹn sí ni àìgbọ́ bó ni rédíò ọ̀hún ò ṣe ní gòkè. ó má tún ó láti ọ̀rọ̀ ni Ọlọ́run má bàgbà yìí jẹ́ fún wa. àwọn rédíò bá ṣe mítìnì pé owó táwọn pípù yìí ń san ó kéré o owó tí a ń san kéré o a fi kówó wọn o bí wọ́n ṣe fi káwọn owó òpolówó ọjà yòókù ń bò sí páyé ń gbọ́ wọn iye wọn bá pè náà ni àwọn èèyàn ṣàgbà àwọn pìrìsẹ́ńtà wa náà a fi kówó yá táìmù wọn o ìyẹn bá fi kówó yá táìmù wọn bá kọ̀wé sí gbogbo wọn iye báyìí lẹ́ẹ̀mọ̀ san iye báyìí lẹ́ẹ̀mọ̀ san o àwọn mẹ́tẹ̀ẹ̀ta bá ṣe mítìnì pé láéláé àbí wọn mọ̀ páwa là ń gbé wọn ni wọn ò fi kówó wa kẹ àwọn pípù ìwọn òrólùbádámọ̀ràn wọn. ntọ́fàjà àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní táàrin wọn ò fi gún tàn mẹ́tẹ̀ẹ̀ta fi kú ni mo fẹ́ sọ lálẹ́ ṣé gbọ́ kéde àti polówó ọjà àbí. àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ṣe mítìnì pé bí wọ́n bá ti gbé sàrá wọn kọjá mọ́sálásí a fi wọ́n lẹ̀ ní. Abẹ́òkúta wọ́n ṣe mítìnì wọ́n túká. Gbenga lẹni àkọ́kọ́ tó yẹ kọ́kọ́ ṣètò lọ́jọ́ túsìdé ọ̀sẹ̀ tó tẹ̀lé. Kó lọ ṣe prógráàmù. Wọ́n sì pé sí òsì àárín yín ó ní òun ò ṣe prógráàmù tẹ́ ẹ̀ bá lè yí ìpinnu yín padà. Owó tẹ́ ẹ sọ ẹ gbé padà ayé tá à ń san tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọ̀dà kò burú. Nígbà òdìjọ́ Thursday ńlọ́tẹ̀lé Tuesday. Bóyá mítìnì míì tún ti wáyé láàrin Kọ́lá àti Toba tó àwọn mẹ́tẹ̀ẹ̀ta dèrò ọ̀run báyìí ẹni fẹ́ kúkú kọ́ parọ́ mọ̀kú ọ̀run kò sójú wa àmọ́ ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ní wípé Toba ó bọ́ sórí ètò rẹ̀. Àtọ́ba tẹ́lẹ̀ yẹ̀rú ọmọ Ọ̀pálẹ̀yẹ ọ̀pá kòròkò tí yagi ọ̀bá ọ̀nà orí Gbenga Adeboye fò lọ́fẹ̀ẹ́ àbí ẹ̀ wá rìpíìtì ni. Ó GBC láwà láago báyìí láwà báyìí ìṣẹ́jú báyìí ọkọjá láì fún ní kinní. Gbenga dorí kodò oúnjẹ tí ó ní wọn lọ bóun rà wá ń jọ náà ó gbé fún èèyàn kí wọn ọlọ́dàlẹ̀ làwọn èèyàn wa yóò bọ jẹ́rìí Kọ́lá sá Kọ́lá ò ní ṣe program bóyá torí wọn Toba lè fẹ́ lo tọmọ Abẹ́òkúta pé Abẹ́òkúta solidarity ọkàn tó dá lẹ́rìn. Ọgọgọ gbọkànlé slogan tí Gbenga máa ń lò tí wọ́n fi dalẹ̀ rú ọgbẹ́rì sígbàwo wọ́n lò fún bí ìṣẹ́jú 3 suspense ìbùkún nìyẹn ò gbé wọn kọ̀kọ́kọ́ sọ̀rọ̀ ọgbẹ́rì sígbàwo mo jẹ́rìí ẹ̀sẹ̀ àní òní rẹ́kọ̀dù wọn ò lò dálẹ̀ lónìí. Ọkàn gbọ́ ẹ̀ka alẹ́ o ẹ̀kú àjálẹ̀ tòní o. Mo dé bí mo ṣe dé kìnní kankankan. Òní lọ́jọ́ 19 ní oṣù kìíní adédé aago báyìí la wà. Gbenga ò lè mú mọ́ra mọ́ òun náà pàtìjú mọ́ra ń gbà òde túsìdé kejì. Ọba di báàgì Aláròyé Ìjẹ̀ṣà yóò ní sá ọyẹ kẹrù náà ọkọ̀ ẹjá wa náà lọ ṣe program. Àsìkò ní gbogbo nǹkan láyé. Nígbà tí èdè bẹ̀ wọ́n ti ṣe mítìnì pé òun ní dárúgúdù lẹ̀ láàrin wọn òun ní sáálù ẹlẹ́nu gbọ̀rọ̀.
wọ́n bá fẹ́ wọnú studio ó ti wọnú studio wọ́n jọ wọnú studio wọ́n bá báwé wọ́n bá lẹ̀wé gàdàgbà mọ́ ara gíláàsì láyé ìjọ náà sì burú wẹ̀ fún yàn lẹ́tà wọ́n lẹ̀ mọ́ gíláàsì ó fún àwọn ní instruction nǹkan kan ò gbọ́dọ̀ lọ yàtọ̀ fún fílọ̀pù tá a ní kò fílù wọ́n ti yáǹkì prógrámù yẹn ẹ̀rí tí a ń kọ sí ara gíláàsì ní ohun ọba fọ́ bọ́jú prógrámù wọn kẹ̀. ai jẹ̀ngbẹ̀lẹ̀ tí èlé ó bínú jáde lílọ tí ó sì jáde kò lọ bẹ́ẹ̀ nìkan kan kò tiẹ̀ pòun rọ́gà kan kò pòun ọ̀rẹ́ nìkan kan ó múwèé wọn ó sì fàyà láàrin ìta ló ti mú lẹ́tà àwọn tó fàyà ó sì kónú mọ́tò rẹ̀ fólfò ní ń lò níjọ́ náà ń wò lè gbàgbé. tó bá tẹ bá mọ́ṣẹ́ tó wọ́n ní nọ́mbà. ó gbéra ó lọ sílé ẹ̀ lẹ́kọ̀ọ́ ó padà sílé ẹ̀ ayọ̀ ọkàn wà fún Gbenga tọ́pọ̀ ó sì gbé gbogbo ẹ̀ lórí kádàrá ṣùgbọ́n ń dùn pé àwọn tí wọ́n jọ sọ̀rọ̀ nígbà tọ́rọ̀ ò ní rí bẹ́ẹ̀ mọ́ fóònù olókùn ti wà èyí sì tí wọn ò pè wọn sékòó kí wọ́n ṣàlàyé fóònù. tó bá tẹ bá mọ́ṣẹ́ nílé kíkọ́ bá ti dá At the end of the day àwọn ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ sásìkò yẹn a lè pọ́wọ́ Gbenga ló ti wá o tó àlàmọ́sẹ̀ rí ntọ́pamọ́ ojú Ọlọ́run tó bíi kí transmitter ó ṣàdédé lana gbòòlà àwọn agent tí wọ́n ń lọ àwọn sales rep tí wọ́n ń wá advert ilé Èkó kí wọ́n mọ̀ bọ̀ kájí accident ṣẹlẹ̀ kí méjì ó yè nú ọkọ̀ kí méjì ó kú ilẹ̀ pósítà ẹ̀yìn tẹ́ ẹ̀ pọ́mọ ẹyẹ tẹ́ ẹ̀ jọ́ dàgbà wọ́n wá gbé ọ̀gá kan dé ńgbà abẹ ọ̀rọ̀ gbọ́ wọ́n wá gbé general manager kan dé òun jọ máa àgbàlagbà tí máa yẹ nǹkan wẹ̀ dákun o tí ò sí làwọn èèyàn ní wọ́n sì láìkì Gbenga níbẹ̀ débi wípé ní ọjọ́ tí Gbenga bá ṣe prógráàmù báyìí bí ìgbà wọn ṣe Christmas àbí wọ́n ń sọdún yóò rú owó tiẹ̀ wá láti Èkó owó advert tí wọ́n bá tún wá búùkù lọ́dọ̀ rẹ̀ ibẹ̀ ni ó ti fi ṣe fàájì tán ẹ wo ọ̀rọ̀ Gbenga yìí níjọ́ tí wọ́n ti ní ọmọ tó ti bínú kò mí ẹyẹ ò ti ké bí ẹyẹ lè yàn fọ̀n bí èèyàn bó láti àṣẹ tí gbogbo ẹ̀ ó fi dá. ọ̀gá àjọ náà rédíò ọ̀pọ̀ àwọn mánéjìmẹ́ǹtì ẹ̀ wọ́n sì lọ bá Gbenga lẹ́kọ̀ọ́ wọ́n sì bẹ̀ Gbenga. kẹ́ ẹ̀ mọ́ gbọ́ o. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ bí ọ̀sẹ̀ bíi 2 sí 4 bí ọ̀sẹ̀ bíi ó ti lé lóṣù kan tí ó sì wọ́n lọ bẹ́ẹ̀ bíbẹ̀ tí wọ́n sì bẹ́ẹ̀ ó wá padà pẹ̀lú ọwọ́ tó lágbára. bó o lè yóò ṣe dórí afẹ́fẹ́ tí ò ní sọ̀kò bó o ní ò ṣe ní sọ̀rọ̀ pa ìgbàdógóje èrò ọ̀wájà bó o ní ò ṣe ní sọ̀rọ̀ nípa ọ̀dàlẹ̀ balẹ̀ kú gbogbo ọ̀rọ̀ tó bá sọ àwọn bìlíìfù pé àwọn ní ń ta. ntọ́wá túbà nǹkan jẹ́ ni pé àwọn ti kọ́wọ́ bọ̀wé àdéhùn pé àyípadà tẹ́ ẹ lọ bówó àwọn faramọ́ òun Gbenga tí ò faramọ́ wọn ni kọ́ mọ̀ san iye tí ń san bọ̀ tẹ́lẹ̀. ṣé ẹ rí i pé inú ń bí àwọn pé kí ni tiẹ̀ tí wọ́n lọ bẹ̀. rìkísí ti dáyé ọjọ́ ti pẹ́ ìwà alára ti dáyé ọ̀nà jìn kálukú kìí sọ̀dọ̀ eléré nìkan alápàlà kìí fẹ́ kálápàlà ẹgbẹ́ rẹ̀ ó gbérí iye ntọ́fàjà láàrin Gbenga Adeboye Kola Olawuyi àti Toba Opaleye àárín wọn ọ̀dán mọ́ránmọ́rán tí wọ́n fi kú níjọ́ Gbenga kú Kola Olawuyi wá sẹ́kọ̀ọ́ mórí lẹ́tì fi ètì ó sì sọ̀rọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n ǹjẹ́ àárín wọn dán ẹ̀gbọ́n ọ̀gbá búrò jò làwọn mẹ́tẹ̀ẹ̀ta ikú Gbenga ò tiẹ̀ pẹ́ sí ti Toba Opaleye gbogbo wọn jẹra wọn lẹ́sẹ̀ lọ́rùn ni. jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ mo fẹ́ kẹ́ ẹ já ronú sí sọ̀rọ̀sọ̀rọ̀ wo ló produce àwọn ọmọ tó pọ̀ jù àmọ́ mú Lálọ́mí Àmọ̀lé àmọ́ mú Gbenga Lawal tó produce àwọn ọmọ tó já lánìjà. ẹni tí tí débi bèbí
ọ̀rọ̀ tí Gbenga Adeboye Toba Opaleye àti Kola Olawuyi ni mo mẹ́nubà díẹ̀ àti díẹ̀ nínú ìtàn gbésí jàbáàrò